Welcome to Lekan Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Ọ̀rọ̀ Alfa Abdulrahman Bello tó pa Yetunde ní ìlú Ìlọrin ni a mú wá fún yín. Kàyéfì ńlá lélẹ́yìí jẹ́. Ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ wo fídíò kẹ́ gbọ́rọ̀ lẹ́nu àwọn èèyàn, kẹ́ gbọ́rọ̀ lẹ́nu Alfa ìdí tó ṣe ṣe kú pa Yetunde, kẹ́ gbọ́rọ̀ lẹ́nu bàbá Yetunde, kẹ́ gbọ́rọ̀ lẹ́nu àbúrò bàbá Yetunde, àwọn ẹbí bàbá Yetunde. Gbogbo update yìí la mú wá fún yín nínú fídíò yìí àti ìwòye àwọn èèyàn nípa àwọn Alfa àti àwọn oníṣègùn rọ́ babaláwo èké tí wọ́n fi ẹ̀yà ara èèyàn tí wọ́n fi ń ṣe owó because ó gba kéèyàn ṣọ́ra láyé òde òní àti ọmọkùnrin wa àtọmọbìnrin wa because ọlọ́mọ jẹ́ ká sírìn, ọlọ́mọ jẹ́ ká rárìn fẹsẹ̀ sí. Eléyìí tún jẹ́ nǹkan tó yáyàn lẹ́nu because ìlú Ìlọrin ni ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. Ó ṣẹlẹ̀ wípé Yetunde jáde nílé, ó wá Alfa Abdulrahman lọ. Gbogbo ibi tí Alfa Abdulrahman tó ti sọsẹ́ náà ni gbogbo ẹ̀ náà ni ẹ ti ń rí yẹn. Ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá ni wọ́n jẹ́ kí ọwọ́ pálábá Alfa Abdulrahman kí ọwọ́ ẹ̀ kó ségi. Ẹ̀rù ń bàyàn nínú ilé ayé láyé òde tá a wà. Kọ́lọ́run gbà wá lọ́wọ́ àwọn afitipá wówó. Eléyìí sì tún ni àṣírí ẹ̀ tú àwọn tí wọ́n ti ṣe tásìrí wọn ò tún kọ́. Kọ́lọ́run ó gbàyàn, Kọ́lọ́run má jẹ́ kí èèyàn ṣe kòńgẹ́ aburú. Ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tó dẹ́rù bàyàn púpọ̀. So ẹ̀yin tí bá sì ń darapọ̀ mọ́ channel yìí ẹ farabalẹ̀ o because oríṣiríṣi àwọn nǹkan tó le tó bá àwọn ìròyìn tó ẹkún báyìí lórí báyìí wà lórí channel yìí. So ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ nǹkan tí Alfa Abdulrahman Bello tó ṣàlàyé nígbà tí wọ́n interview ẹ̀. School ló lọ. School bẹ́ẹ̀ wọ̀. Wá sí. Àwọn parents nǹkan náà wà. Ní báyìí náà, mo ní wọ́n ń gbé. Bẹ́ẹ̀ rẹ́ǹtì náà bí wọ́n yí pàdé rẹ́ǹtì. Wọ́n náà fẹ́ẹ́ ti bàtà wọn lọ gbé lórí tó ìgbé bẹ́ẹ̀ ní sukùl. Lórí tó ìbàtà wọn gbé bẹ́ẹ̀ kí ló fẹ́ẹ́ tó jà pàdé wọn lẹ́nu. Tó o dún sukùl. Wọ́n kàn á ní wọn gbé bẹ́ẹ̀ ní wọ́n nìkan. Ayé dà kílẹ̀ kọ́ wọn. Kílẹ̀ kọ́ rẹ̀. Kílẹ̀ kọ́ rẹ̀. Hafsa. Kílẹ̀ kọ́ ayé kọ́ fẹ́ẹ́ Báwo sí mọ́? Sàpàrà àríta máa ń lóṣù lójú náà. Kí ló wá ṣẹlẹ̀? Mi ò lọ́ṣọ̀ mi ọ̀pọ̀lọpọ̀ nípa. Ọ̀pọ̀lọpọ̀ nípa náà ni mo fẹ́ sàlàyé mi. Ṣé ẹ mọ sọ́wọ́? So ìjọ ẹ̀ ó láwọn ṣe ẹgbẹ́ kọ̀ọ̀kan àwọn ọ̀rẹ́ àwọn ṣe lórí. So táìmù tó dá mi fún àwọn atẹ́lẹ̀ so wọ́n ṣàpadà débi tí ìkókó àjọ àti ní wà ọ̀hún sí wọ́n wá di kúrò ní sukùl so wọ́n ṣàpadà débi after tí ìkókó wá sọ́dọ̀ mi so bó ṣe dé ń sọ mi pé èyí tí jẹun because ń jẹ́ pé mi pé òun ní discipline ní pé bí 5 gbà tí òun gbọ́dọ̀ nǹkan gbọ́dọ̀ ẹ̀rùn bí 5 so ó yá ní tí ìyẹn tó wá dé lóhùn tí jẹun pé oúnjẹ lèmi nínú bá wà lọ sí ọ̀fẹ́ lọ́wọ́ wàlá yóò tó sọ mi tẹ́lẹ̀ náà sórí asma bí kìíní ẹ̀ ó tí àdàpọ̀ rẹ̀ ó lè máa ń bí stop kí wọ́n máa fi fi kan pamọ́ fún àwọn so ìgbà tí mi máa ń jẹ bẹ́ẹ̀ ẹni mo ti rí pé ní gas pé kí n báyìí so èmi náà mo ṣọ́ọ̀kì ìjọ yẹn ògbà tó àti pé kí ní ẹ̀ ti ṣẹlẹ̀ pé ó ti bá lọ ní ìlọ́ṣẹ̀ nǹkan ní ilé pariwo síta pé ilé àgbọn bá yà bí kìnnìkan pé kí ní báyìí so. Mo wà láti ní pé wọ́n ti. Bí kí ní ilé ìlú tó wà lẹ́sìtì lọ́dọ̀ wa. Kò sí. Ogun fún àbúrò. Ìgbà ló kó síbẹ̀. Oge. Hello. Lórí tó gé gẹ́lẹ́gẹ́lẹ́ wọn tó. Ọ̀tọ̀ nǹkan ó ti rí bẹ́ẹ̀ yẹn. Kí ló tó tètè gbé ọjọ́ fún àwọn lè rẹ̀ ẹ̀gbẹ̀rẹ̀ kí ló mú ẹ gé? Kọ́sùn mọ́ mú ti fẹ́ ṣe bọ́dì rẹ̀. Ìjọ́ ológe tó lójú síbẹ̀. Ìjọ ìrà bí alẹ́ ọjọ́ ìrìn. Ìjọ́ òní yọ́wọ́ ní sí. Ìjọ Monday. Ti pẹ́ nà báwọn ti tẹ̀lé ọjọ́. Máta ara rẹ̀ ò lè pé mọ́, ọkàn parọ́ ni. Excuse me, ó pé kò pé tí mo ti rí. Mo àlàtí fẹ́ rí ó mú wọn débi tí kìnìyàn wà. Tí kìnìyàn tó bá ti. Ẹ jẹ́ ká gbọ́dọ̀ àwọn tó kólẹ̀ ẹ̀. Tí wọ́n dàgbà sí, wọ́n gbọ́dọ̀ rí. Sọgbọ́n mẹ́rin tó kólẹ̀ láti mẹ́ mo náà dà sí. Kò yé sí. Sọ wọ́n dẹ́ àti ìgbòsí díà quickly. Ìjọ wo ni ẹ ṣe náà?
ìjọ Monday bọ̀ ìjẹ́ ẹ̀ta àbí ìjẹrin ni wọ́n mú rìpọ́ọ̀tù yẹn wá tí wọ́n fi tíráàkì kínní yẹn káńtà náà ti bá àná làwa tó mú ẹ̀mí lè yọ ṣiṣẹ́ ìwọ ìkọ́rọ̀ ìsáfì ìwọ nìkan fúnra rẹ̀. pàtó nǹkan ẹ̀gbọ́n pàtó. ó ti di mélòó ló ti ṣe òṣèré kí wàá ló fún ẹ nígboyà àti gé. Aláyé ọgbọ́n ní ìwé mú ìdábí lánàá ni. òun náà ni òun mọ ilẹ̀ sáyẹn ilẹ̀ sáyẹn rẹ̀ lánàá. mo rí i mú wo. o ní option. wọ́n mọ kékeré yìí. pàtó nǹkan náà. òun náà lọ àti àrẹ́jì. wọ́n mọ kékeré yìí. ẹbí ẹ̀ wá rí ọjọ́ ọ̀jẹ̀ lọ́dọ̀. ọmọ sálẹ̀ kòtò nílé Alégẹ lẹ́yìn bíbá yìí. ilé Alégẹ ni. onísàlẹ̀ kòtò olùkọ́ ní sàmù olùkọ́ ní ìgbà dc jẹun jáde ní sí. principal wọ́n mi ẹ̀kọ́. ògbónú ẹgbà sọ ń ta wá lọ. nọ́mbà kí ni ẹ nínú ọmọ nọ́mbà kí ni nọ́mbà ọmọ yẹn ìwọ náà ní first born àwọn mélòó ni wọ́n wà lẹ́yìn àwọn márùn àwọn onídìí kò ṣògùn owó. no wọ́n kọ́ padà síkè. ibi tí ó dá sí nìyẹn tó mú kí ọ̀nà tó dá sí. ẹ wá wọ̀bẹ lóbi dùn. ẹ wọlé ẹjọba wá tà. àdá lóbi dùn ni. a máa gbé tébù. orí tébù yẹn ló gbé lé. a gbé tébù yẹn a gbé tébù yẹn ló ń kún. adá. ó kú ọ̀bẹ. ọ̀bẹ nù. àdí tébù. ẹ̀kẹ́ ni ó ti já sílẹ̀ lẹ̀. ó ti já sílẹ̀ lẹ̀. ẹ máa fídíò. wá fídíò ojú ẹ mọ̀. fídíò ojú ẹ rẹ̀. ẹ̀gbọ́n bẹ́ẹ̀. tébù yìí náà máa gbé. ló wà nínú kìnìún. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ni wọ́n. ẹ̀yẹ gbé ẹ̀jẹ̀ ni mo ti rí pé ẹ̀jẹ̀ ni. lọ́wọ́ àwọn fíìmù ọmọ káàmù nígbà yìí wà ká. èyí ń bọ̀ èyí ń bọ̀ kí ló wà nílé. ìyá yóò gbọ́dọ̀ lọ ẹ̀wọ̀n nìyẹn ọ̀wọ́ ẹ̀ ara ọwọ́ ẹ̀. àwọn iṣẹ́ rẹ̀ ẹ̀wọ̀n nìyẹn àti rí kan náà ọwọ́ ẹ̀. bá mi ṣe fídíò kìíní. That is yeah, let's do the normal come on, officers. Let's do the normal searching. Please, let's do the normal searching. You have seen what you want to see, but let's Lawal Hafsat Yetunde Adefalu tí a discover lánàá wípé Abdulrahman Bello tó jọ ọmọ ìdí ìsìn nísàlẹ̀ kòtò ó ṣekú pa fúnra ara rẹ̀ ló jẹ́wọ́ fún àwọn ọlọ́pàá. So báyìí bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọ́n ti move case ẹ̀ lọ sí state CID ó sì wà pẹ̀lú wọn láti tún máa ṣe further investigation lórí àwọn àwo ni wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ àwọn àwo ni wọ́n ń ta àwọn oríkèéríkèé ara yìí fún tó bá yẹ kóun náà ní bá ń lò ní ibo làwọn páàtì yòókù ibo ni wọ́n kò sí. So ó wà ní state CID báyìí bá ti ń sọ̀rọ̀ ẹnu èyí tí ń dààmú ẹ̀mí wa tí sì tún pa wá lẹ́kún further lórí ikú ọmọ yìí òun náà ni wípé kí èyí tí ọmọ pa wá lẹ́kún further ni ká má rí dájú òdodo nígbàgbọ́ nínú Nigerian police púpọ̀
torí pé èyí tí wọ́n ṣe yìí gan ó jọ wá lójú so wọ́n ṣiṣẹ́ tó mọ́yán lórí bí wọ́n ṣe ọ̀nràvù bí wọ́n ṣe àwárí ọmọ wa fún wa bó ti jẹ́ bọ́jà pé òkú ni wọ́n padà rí so a rọ ìjọba ìpínlẹ̀ Kwara a rọ Nigerian Police lápapọ̀ àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti bá wa tẹ̀lé kéèsì yìí débi tí ó bá yẹ láti rí ìdájọ́ òdodo gbà nítorí wípé ní irú rẹ̀ ti ń ṣẹlẹ̀ tí a kì í mọ ibo làwọn ọmọ rá sí tẹ́ pé ìgbà tí ó bá fi di ọdún kan ọdún méjì fámílì ó gbàgbé pé ọmọ àwọn tiẹ̀ wáyé rí àmì lè tọ́lọ̀ ń tú àṣírí rẹ̀ yìí kí ìjọba ó ṣàfihàn pé ìdájọ́ òdodo ṣì ń bẹ ní Nàìjíríà àti ìjọba Kwara àti ìjọba national kí wọ́n bá wa fi ọwọ́ òfin tó ní agbára mú ọ̀rọ̀ kéèsì tí ó wà nílẹ̀ yìí torí pé ọgbẹ́ ọkàn ni yóò máa jẹ́ fún àwa tí a jẹ́ bàbá Hafsa kí a tún máa rí Abdulrahman nínú ìgboro kọ́ máa rìn kó tún máa sọ̀jìká sí wa nítorí ìdílé àrọ ìjọba ìpínlẹ̀ Kwara àti gbogbo àwọn agency tọ́rọ̀ kàn tí ó yẹ kí wọ́n dá sí ọ̀rọ̀ yìí kí wọ́n bá fọwọ́ gidi ọwọ́ pàtàkì mú sódà a lè rí ìdájọ́ òdodo gbà. Kirolai Abdulkareem Jonkoto tí mo jẹ́ àbúrò dádì Hafsat Yetunde tí a ṣàfẹ́kù ẹ̀ nílé ní ìrọ̀lẹ́jọ́ on 10 oṣù tá a wà yìí February tá a wà yìí so bá ṣe wá ọmọ yìí pé ọmọ yìí ti miss gbogbo akitiyan wa a lọ report fún àwọn ọlọ́pàá ọjà ọba nílùú Ìlọrin wọ́n dẹ̀ bá wa tracking nọ́mbà gbogbo àwọn nọ́mbà tí wọ́n lè fi gẹ́ẹ̀tì gbogbo lọ́mọ yìí wà so wọ́n ṣàpadà gẹ́ẹ̀tì ẹni tó dẹ̀ gẹ́ẹ̀tì tán mú ní àkọ́kọ́ pé bóyá ẹni tí èèyàn máa suspect pé kínní òun náà ní adé ìwà àbàjẹ́ yìí sí mọ́lérí so orúkọ ẹni náà ń jẹ́ Afa Abdulrahman Muhammadu Bello Ìdísìn ní Ìsàlẹ̀ Kòtò ní Ìlọrin so ó padà jẹ́wọ́ fáwọn ọlọ́pàá nígbà tí ó ti rí i pé kò sọ́nà àbáyọ kankan mọ́ pé òun lòun ṣekú pa Hafsat so inú bí a dẹ̀ ṣe mọ ọmọ wa ọmọ òṣèré ọmọ tó máa ń rìnrìn kúrìn bọ̀ Abdulrahman ìgbà tí àwọn ọlọ́pàá kó àwọn nǹkan dé nínú ilé ẹ̀ a rí i pé àwọn oògùn àwọn àṣẹ àwọn nǹkan tó yẹ pé ritual something tó yẹ pé ó lè fi control ọmọ làkejì láì jẹ́ pé èèyàn intention láti wá so wọ́n bá nínú ilé ẹ̀ so òkú ọmọ náà tí ń rí àwọn ọlọ́pàá tẹ̀lé pé káwọn gbé òkú ọmọ jáde pé ìgbà tó sáà ti pa á ṣàgbà òkú níbi tó gbé sí ìgbà tó débẹ̀ àwọn nǹkan tó gbé jáde ó gbé ọwọ́ ọmọ wa méjèèjì jáde tá a dẹ̀ mọ̀ pé ọwọ́ ọmọ wa náà ni because lélè tó lé jáde tó wà lọ́wọ́ ẹ̀ ó wà ń bẹ̀ lẹ́yìn bàtà tí Yétúndé wọ̀ jáde ó wà nù ilé ẹ̀ tó kó jáde àwọn bíi ẹ̀jẹ̀ ó rọ ẹ̀jẹ̀ sínú bíi pílásítìkì kìkan ó dẹ̀ kó àwọn ẹran bọ́dí rẹ̀ díẹ̀díẹ̀ bọ́ gbogbo ẹsẹ̀ ní orí ní àwọn gbígbúndùkú yòókù ó lóun ti sọnù ṣùgbọ́n táwọn ọlọ́pàá ọjà tán ṣiṣẹ́ wọn débi tí ó yẹ kán bá ṣe wọn dé wọ́n rí fàárẹ̀ lọ sí headquarter ní Ìlọrin ní GRA so ibẹ̀ yẹn ni ìwádìí ti ń lọ lérí pé wọ́n máa wádìí pé ibo ni gbogbo àwọn bọ́dí ọmọ yòókù wà tó ti máa jẹ́wọ́ fún wọn. bọ̀ǹkátà kan ń retí lọ́wọ́ ìjọba Nàìjíríà ni pé tírú àbáyé bá ń tẹ̀síwájú lọ ìwà àbàjẹ́ yóò máa lọ náà ni since tọmọ yìí ti jẹ́wọ́ pé òun lòun pa á nídìí ìdájọ́ òdodo ní kíákíá láti state dé federal level ká bá wa fi ìjìyà tó tọ́ lóòótọ́ ọmọ wa ti lọ but wọ́n gbọ́dọ̀ bá wa fún un ní ìdájọ́ òtítọ́ tí ó dẹ̀ wà tí gbogbo ayé ó mọ̀ pé wọ́n ti dá ẹjọ́ yìí tí ó ṣe pé bóyá a tún padà máa rí Abdulrahman yìí níta ó máa jẹ́ egbò ọkàn méjì fún wa pé ó pa ọmọ wa àlè rọ́mọ wa mọ́ adẹ̀ tó ń rí òun náà so àdájọ́ yẹn lọ́wọ́ ara wa àfẹjọ́ yẹn lẹ̀ fúnjọba bọ̀ à ń retí ayé èsì tó jẹ́ èsì tó tọ́ lọ́wọ́ gọ́fìmẹ̀ntì láìpẹ́ báyìí àwọn adájọ́ òtítọ́ lérí ọ̀rọ̀ kù Yétúndé Lawal Adéfálú. Ó ti kúrò ní ìròyìn yàjóyàjó ó ti di ìròyìn tí gbogbo èèyàn ti mọ̀ sí ọkùnrin kan ni wọ́n mú ní àná wípé ó pa arábìnrin kan pápá jùlọ tí wọ́n sì mú lọ sí sídìsàn. Báwo ló ṣe ṣẹlẹ̀ báwo ló ṣe wá ẹ̀gbọ́n ní ẹ̀kúnrẹ́rẹ́ ní on Sunday ni ọmọ yẹn lọ síbi ìkómọ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ wá discover pé kò darí wálé mọ́ immediately náà lè report ní police station C division ọjà ọba lẹ́yìn tí wọ́n report tán àwọn ọlọ́pàá take action wọ́n bẹ̀rẹ̀ sí ní òpìtà lọ́mọ yẹn pé last wọ́n ṣáà ṣe iṣẹ́ wọn bó ṣe yẹ kí wọ́n ṣe later náà padà discover pé òun àti ọkùnrin kan jọ sọ̀rọ̀ last tí ìyẹn ń gbé ọ̀fà garage yẹn náà ti wá lọ lé tracy ẹni tí òun àti ẹjọ́ sọ̀rọ̀ yẹn wọ́n padà wá rí wọ́n wá bì yẹn pé àṣọwọ́ ẹni báyìí ó lóun ò rí ó sọ pé òrí bọ̀jú wọ́n ló pè láti àtúnṣe àti pé wọ́n pressure yẹn ó padà ní ẹ̀ ó wá sọ́dọ̀ òun lóòótọ́ kìnìkan wọ́n bẹ̀rẹ̀ sí ní sáàchì ilé ọkùnrin yẹn lẹ́yìn tí wọ́n sáàchì ilé ọkùnrin yẹn wọ́n bá páàtì ọmọ tí wọ́n ń wá yìí wọ́n bá ní ara ẹ̀ lẹ́yìn tí ò tún pé gan tó túmọ̀ sí pé wọ́n ti lò lára páàtì yẹn àwọn ọlọ́pàá tó wá arrest ọkùnrin náà
tí ó bá àwọn tí àwọn èèyàn sọ pé àwọn ọmọ bíbá yìí ni ọmọ kìnìkan náà ọ̀pọ̀lọpọ̀ yẹn wọ́n sọ pé kì í sọ ọmọ bẹ́ẹ̀ ọmọ ẹ̀gbọ́n ni tó bá jẹ́ pé dáadáa ló ṣe náà kò sẹ́ni tó òun ló ṣe jẹ́ wípé a nídìí láti pé kí a mọ̀ hùwà dáadáa gbogbo èèyàn ló mọ̀ orí níwọ̀n bá tó bá ń ṣe dáadáa jọ́ tó bá ti ṣàbúrú kò sẹ́ni tó mọ̀ ọmọ àwọn tó jẹ́ bí àwọn fámìlì mi gan fẹ́ máa dínà pé àwọn ò mọ ẹni tí à ń sọ yìí àwọn ò mọ rí lẹ́yìn tí wọ́n gbé lọ sí police station ó padà confess ní ọ̀pọ̀lọpọ̀ léyìí tí ó jẹ́ pé àwọn ọlọ́pàá ṣe tó ń try láti ṣe more investigation on ṣé aburú ni kí obìnrin rí ẹni tó like ṣé aburú ni kí èèyàn fi inú tán yẹn ni àbí báwo ni ìlú ìgàn báwo ló ṣe rí a wà ní ọjà ọba náà ní ìní àwájọ láti fẹ́ kí a bá àwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa. kò sí láyé gbogbo ìṣòro tó bá lè kéèyàn dojúkọ kì í ṣe bíi pé kéèyàn pa ọmọ ẹnì kejì kéèyàn fi ṣògùn owó so ó wù láti inú ṣe nǹkan tó ṣe ni torí kò sí láyé gbogbo everybody ló máa ń ní part téèyàn kópa understand everybody ló máa ń ní part téèyàn kópa so ohun tó ṣe ìdájọ́ tó bá tọ́ sí ló yẹ kí wọ́n ṣe fún un because bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀yin ọ̀zù ẹ̀yin ò mọ̀ pé kẹ́ lọ ṣògùn owó àbí kẹ́ lọ pààyàn èmi náà ní sinmi àìmọ́ndẹ́mù lọ mi mọ̀ pé kí n lọ pààyàn so tèmi náà bá mọ̀ ni màá mọ̀ pé bóyá girlfriend mi kan ni àbọ̀rẹ̀ mi kan ni kémi náà ló kí n fi ṣògùn owó bọ̀ ṣé mọ̀ èèyàn máa ń ní fear of God ṣùgbọ́n àwọn tí ò bá ti ní ìbẹ̀rù Ọlọ́run nínú wọ́n ṣe irú nǹkan báyìí tí mo bá sì ṣe nǹkan kan sí wọ́n máa exist sí ni so best náà ni pé wọ́n máa dẹ́kun wọn wọ́n máa ìwà bàjẹ́ wọ́n máa ń dẹ́kun ìwà bàjẹ́ yóò máa rí. wọ́n ṣe fóun náà ẹ tó bá ti wà burúkú tó gbẹ̀mí ọmọlàkejì tó gbẹ̀mí tiẹ̀ owó náà gbàdúrà tó wá jẹ́ pé ọ̀bẹ ló gún pa bí wọ́n náà ṣe gún pa yẹn kan wọ́n á gbà lọ́wọ́ ẹ̀ kan wọ́n láwọn fẹ́ ṣe bẹ́ẹ̀ fún ọ náà ó lè fara mọ́ so ìkà náà jẹ́ bẹ́ẹ̀ èyí tó bá lè gbà tó bá ṣe fún ọmọlàkejì ìkà ni kò ṣe fóun náà so ọ̀gá dópin ìwà bàjẹ́ lórílẹ̀-èdè. Lovers all over the world a lérò pé ẹ farabalẹ̀ wo fídíò láti ṣe bẹ̀rẹ̀ títí dé òpin tẹ́ ẹ bá farabalẹ̀ wo kí ni opinion tiyín kí ni ìwòye tiyín kí ni ẹ̀yin ń fẹ́ kí ó ṣẹlẹ̀ sí arákùnrin yìí because gbogbo wa náà la mọ̀ wípé orílẹ̀-èdè tá a wà yìí kọ́lọ́run kó kó wa yọ ni kọ́lọ́run jẹ́ kí ìdájọ́ òdodo kó tún gbúdọ̀ máa tẹ̀síwájú because eléyìí ó kú òní wípé wọ́n parọ́ mọ́ ni because tẹ́ ẹ bá wo fídíò ó ti jẹ́wọ́ so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ẹ subscribe ẹ likes ẹ comment ẹ jẹ́ ká mọ̀ opinion yín nípa fídíò yìí gangan ẹ dẹ̀ bá wa share so we love you all thanks for watching.